A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ 21 nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún àlùpadà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí, àwọn ni wọ́n ti sọ̀rọ̀ jáde sí ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọ oyè wọn tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí. Alhaji Atiku Abubakar lórí ìgbésẹ̀ eléyìí tí Abubakar tó gbé pẹ̀lú bó tún ṣe gba orílẹ̀-èdè Amẹ́ríkà lọ láti lọ bèrè ìdájọ́ òdodo lórí ìbò eléyìí tí wọ́n fi gbé Bọ́lá Tinubu wọlé àti lórí ìdájọ́ ilé ẹjọ́ tribunal èyí tí wọ́n dá bí ọ̀sẹ̀ bíi 2 ó lé sẹ́yìn wípé ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC ń lọ́mọ oyè eléyìí tó jáwé olúborí nínú ètò ìbò ọ̀hún èyí tó wáyé. Alhaji Atiku Abubakar èyí tó lọ sí ilé ẹjọ́ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà láti béèrè lọ́wọ́ ilé ẹjọ́ ọ̀hún kí wọ́n fún òun ní ààyè láti béèrè lọ́wọ́ Tinubu wípé ìwé ẹ̀rí èyí tó fi kàwé ní orílẹ̀-èdè Amẹ́ríkà nílé ẹ̀kọ́ gíga fáfitì kan tí wọ́n pè ní Chicago State University wípé kó wá tẹ́ pẹpẹ rẹ̀ níwájú ilé ẹjọ́ pẹ̀lú àwọn ìwé ẹ̀rí èyí tó fi sọ wípé òun kàwé tóun sì jáde àwọn iléèwé náà wípé kókó wá Atiku Abubakar ni ó dá òun lójú wípé Bọ́lá Tinubu kò lè rí ìwé ẹ̀rí kankan wípé kò lọ iléèwé, bẹ́ẹ̀ sì ni kò ní ìwé ẹ̀rí wípé ayédèrú àwọn ìwé ẹ̀rí ní kó kiri. Ọ̀rọ̀ yìí ló fà á tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe bẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí Atiku Abubakar gbé wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni àná tí ara ń ta òun lọ̀rọ̀ òun ló fà á tí Atiku Abubakar wọ́n wá rọ Atiku Abubakar láti so agbẹjẹ́mọ́wọ́ wípé kó gbà fún ọ̀gá rẹ̀ kó sì gbà fún ẹni tí Ọlọ́run tó ti gbé adé fún. Àwọn ẹgbẹ́ òṣèlú APC wá ní inú àwọn dùn, ọkàn àwọn balẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu ti máa ń sọ lẹ́nu wípé kí ẹnikẹ́ni má ṣe bẹ̀rù kí wọ́n má ṣe jò nítorí pé òun ò lẹ́bọ lẹ́rù. Wọ́n ní Atiku Abubakar kó lọ rí sọ agbẹjẹ́mọ́wọ́ kó jòkú jẹ́ kó sì gbà fún ẹni tí Ọlọ́run ti gbà fún. Àwọn ọmọ aṣòfin ìpínlẹ̀ Ondo ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ báyìí ìwádìí wọn lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kan igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo lórí owó kan tí wọ́n ní ó rá mọ́ bàbá òun lọ́wọ́ bí ẹ̀jẹ̀ ẹ̀fọn. Ìdí rèé tí àwọn aṣòfin náà lánàá ti ṣe ọjọ́ Wednesday 20 nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ ìdájọ́ nínú ìpàdé èyí tí wọ́n ṣe nínú ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún wípé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti ṣe ìwádìí bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa bó ṣe lu àwọn owó kan ní pọ́npọ́ lásìkò tó ń bẹ ní ilé gẹ́gẹ́ bí adelé gómìnà ní ìgbà tí gómìnà Rotimi Akeredolu tí bàbá òun kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ fún ìtọ́jú ara rẹ̀ ní òkè òkun. Èyí ló fà á tí àwọn aṣòfin ọ̀hún ní pẹ̀lú ìwádìí àti àwọn ẹ̀sùn tó ń ti àwọn ẹ̀rí kan fi hàn wípé igbákejì gómìnà Lucky Ayédatiwa ó lu àwọn owó kan ní pọ́npọ́ tó sì ṣe lọ́nà tí ò bófin mu láàrin ọjọ́ péréte èyí tó lò gẹ́gẹ́ bí adelé gómìnà nínú ọ́fíìsì ọ̀hún. Wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn tí ajere ìwà bàjẹ́ ọ̀hún bá símọ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo lórí, àwọn yóò yọ bí ẹni yọ jìgá kúrò lórí ipò ọ̀hún ni. Bẹ́ẹ̀ bá gbàgbé, gómìnà Rotimi Akeredolu ló gbéra kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 13 oṣù kẹfà tó sì darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Láti ìgbà náà ló ti padà bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní láàrin ọjọ́ yìí èyí tó lò lẹ́yìn odi ilẹ̀ yìí fún ìtọ́jú ní ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa ti ṣe igbákejì
ló sáré tẹ àwọn owó kan mọ́lẹ̀ eléyìí tí wọ́n ní owó ìjọba ni adìẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé. alákòóso tẹ́lẹ̀ rí fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni olóyè Osita Chidoka ló ti sọ̀rọ̀ pẹ̀lú bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ti rí lọ́wọ́ báyìí o wípé ọdún mẹ́jọ èyí tí ààrẹ àná Muhammadu Buhari lò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní bàbá òun kò pínre kò sì láàrẹ o bí oríkì àwọn ọmọlọ́fà tí wọ́n ní pínre láàrẹ ọmọlọ́fà kan ò gbọ́dọ̀ ju ọ̀kan wọ́n ní lábala ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti mẹ́hẹ̀ Osita ní kò ṣẹ̀yìn bí ààrẹ àná Muhammadu Buhari bó ṣe ń parí alákàndá kan sí tó ń lo àwọn ìmọ̀tara nìkan láti yan àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò sí ipò tó sì jẹ́ pé àwọn tí ààrẹ Tinubu tó wá ń lò nísìnyí ó dájú eléyìí tí ààrẹ àná Muhammadu Buhari tó ń lò wọ́n ní gbogbo àwọn tí ààrẹ àná Muhammadu Buhari tó yàn sí ipò gẹ́gẹ́ bí olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò ní orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ àwọn èèyàn tó jẹ́ pé wọn ò kójú òṣùwọ̀n tó bẹ́ẹ̀ sì ni àwọn kọ́ ló yẹ ní ipò ọ̀hún bí kò ṣe wípé Muhammadu Buhari ó ń lo ti ẹ̀yà àti èdè láti fi yan àwọn èèyàn sí ipò ààbò orílẹ̀-èdè yìí Osita tó ti fìgbà kan jẹ́ alákòóso ọ̀hún sọ̀rọ̀ síwájú sí i lásìkò tó ń fara hàn lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ó ní ọdún mẹ́jọ Muhammadu Buhari ó ló ti kó bá ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n òun ní ìgbàgbọ́ nínú ètò ìṣèjọba Bọ́lá Tinubu wípé ohun gbogbo yóò padà bọ̀ sípò látàrí wípé ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ti dàyàwó lulẹ̀ ó ti forí wọ́n ìgànná ó sì ti bàjẹ́ kọjá ohun tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n rò ó ní ká wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu láti lè jẹ́ kí ilẹ̀ yìí kó lọ sí iwájú sí i. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ọwọ́ wọn ti tẹ àwọn afurasí mẹ́ta tí wọ́n ní ọlọ́dẹ àdúgbò tó ń ti àwọn ọdẹ tí ń dẹ̀gbẹ́ ni wọ́n o látàrí ikú ọmọdébìnrin ọmọ ọdún 14 kan èyí tí wọ́n ní wọ́n ṣèṣì yìnbọn fún ní agbègbè Agége ní ìpínlẹ̀ Èkó àwọn afurasí mẹ́ta ọ̀hún tí ìròyìn ò tí ì fi orúkọ wọn léde àti ọmọdébìnrin ọmọ ọdún 14 ọ̀hún tí wọ́n ṣekú pa látọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ní kò ṣẹ̀yìn ọtí àmujù tí àwọn ọdẹ ọ̀hún tí wọ́n ti mú tí wọ́n sì gbé ìbọn dání lórí ọ̀kadà alùpùpù èyí tí wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé ìbọn ọ̀hún ló ṣèṣì ta pẹ̀lú wípé wọ́n ti kẹ́ ẹ sílẹ̀ tí ọta ìbọn sì bá ọmọ léjeléje ọmọ ọdún 14 obìnrin ọ̀hún ẹni tó jẹ́ olùgbé ọ̀kan nínú àwọn ènìyàn tí ń gbé ní agbègbè ọ̀hún ọ̀gbẹ́ni James Joel òun náà sọ di mímọ̀ o lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún jẹ́ ohun tó yani lẹ́nu tó sì bá èèyàn ní ọkàn jẹ́ jọjọ o pẹ̀lú bí ọmọ ọ̀hún bí wọ́n ṣe rán lọ sí ọ̀run àrèmábọ̀ ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní agbègbè Àyìnlá Àkẹ́rà Agége ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n ní ìgbà tí ẹni tó jẹ́ DPO iléeṣẹ́ ọlọ́pàá ti Ẹlẹ́rẹ̀ èyí tó wà ní Agége eyín DPO ọ̀gbẹ́ni Amadu Jimoh tóun yóò sọ̀rọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń ro ẹjọ́ ọ̀hún mọ́ àwọn ọlọ́pàá lẹ́sẹ̀ ṣùgbọ́n nínú fọ́nrán àti ìwádìí fi hàn wípé àwọn ọlọ́pàá kan ló ṣekú pa ọmọdébìnrin ọmọ ọdún 14 náà bí kò ṣe àwọn ọdẹ tó wà ní orí ọ̀kadà tí wọ́n sì ti mu àmúyọ́ ọtí ìlófà tí ìṣẹ̀lẹ̀ ibi ọ̀hún tó fi ṣẹlẹ̀ ó wá ní wọ́n ti fọwọ́ òfin mú àwọn afurasí mẹ́ta èyí tí wọ́n ló ṣeé ṣe kí ikú ọmọdébìnrin ọ̀hún wá láti ọwọ́ wọn oníwádìí sì ń tẹ̀síwájú ní gẹ́rẹ́ lẹ́yìn ìwádìí wọ́n gbé ìgbésẹ̀ tó kàn láti taari wọn lọ sí ilé ẹjọ́. lákòótán nínú ìròyìn wa fún tòní Joseph Alọ́ba tí í ṣe bàbá fún ìlérí olúwa Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad ọmọdékùnrin ọmọ ọdún 27 ọ̀hún èyí tó jẹ́ ìpè Ọlọ́run nínú oṣù tá a wà yìí bàbá Mohbad ọ̀hún ti wá sọ̀rọ̀ jáde o ìdí tó fi sin òkú ọmọ rẹ̀ akọrin takasùfé ni Mohbad ní gẹ́rẹ́ tí ọmọ ọ̀hún kú tí wọ́n fi òkú ọmọ ọ̀hún falẹ̀ bàbá Mohbad ṣe lálàyé wípé ìbànújẹ́ ló jẹ́ o kí mẹ̀jẹ̀sí máa tojú òbí rọrùn ó ní òun tẹ̀lé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni wípé bí ọmọdé bá ti kú tó sì ní ìyá àti bàbá nínú ayé o òkú ọ̀hún ò gbọdọ̀ falẹ̀ wọ́n gbọdọ̀ filẹ̀ bò láṣìírí ni bẹ́ẹ̀ bá gbàgbé Mohbad òun ló dágbére fún ayé wípé ó dìbò ṣe ní ọjọ́ 12 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí
tí wọ́n sì fi eru fi eru èpẹ̀ fẹ́ èpẹ̀ ní ọjọ́ kẹtàlá tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́rú nínú oṣù tá a wà yìí bákan náà, èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ̀ yìí ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí bàbá Mohbad gbé láàrin wákàtí péréte tí ọmọ rẹ̀ dágbére fún ayé yìí, ó mú ìfura dání tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá bàbá òun lẹ́nu o. Ṣùgbọ́n bàbá ti wá sọ̀rọ̀ jáde o, èyí bàbá Joseph alọ́ba tí í ṣe bàbá Mohbad, ó nítorí pé Mohbad ti jí ọmọ òun, ó ní bàbá ó sì ní ìyá, ó ní òun sì tẹ̀lé àṣà àti ìṣe ayẹyẹ Yorùbá wípé bírúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ tí òkú ọ̀hún bá sì ní ìyá àti bàbá láyé kí wọ́n tètè filẹ̀ bò láṣìírí, ìdí rèé tó ń ṣe gbé ìgbésẹ̀ náà. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí iṣẹ́ ọjọ́bọ̀ ọjọ́ tọ́ọ̀mùsẹ̀ títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ láǹfààní láti gbọ́ tòrò ìmí. mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa, ọ̀nà ònínà wá, ayò òní tí ó wá. fún mi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. eré àtayọ̀ láàfin pàdé ò, ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.